Ẹ̀yin ènìyàn wa ẹ bá wa wo ohun tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí o. Àwọn prodigal son lẹ́ ń wò nínú agbádá yìí o. Ẹ wo àwọn ọmọlẹ́yìn rẹ̀ rèé. Ọ̀gá àwọn prodigal son òun ló kó sínú agbádá náà ló bá wọn léwájú ìrun. Ẹ wá dúró nǹkan tó kó sọ́wọ́. Prodigal son gẹ́gẹ́ bí orúkọ tí chief of defence staff tó fún wọn o. Ọ̀gá wọn lẹ́ ń wò yìí o. Òun ló léwájú ìrun fún wọn o. Àwọn prodigal son. Ọ̀gá tí wọ́n fi ń ṣọ́ ọ̀gá wọn. Ẹ ṣe bí àwọn ló ń ṣe ìkọlù sínú ìlú. Ta ló tí wọ́n fẹ́ ṣe ìkọlù sí wọn níbí o? Tí wọ́n kó adúrú ọta ìbọn ìkọ́ra tí wọ́n dẹ̀ ń ṣe àdúrà. Ẹ wo ọ̀gá wọn tó léwájú tí wọ́n ń ṣe àdúrà. Ẹjọ́ ta ni wọ́n ń gbàdúrà sí o? Ọlọ́run kò ṣàánú fún wa. Àwọn prodigal son láìsí lójú ogun. Ẹ wo adúrú kan tó kó sọ́wọ́. Ẹ wo adúrú eléyìí tẹ́lẹ̀ gbé sọ́wọ́. Dojú ẹ̀ nínú Nàìjíríà kan yìí náà. Ọlọ́run kò ṣàánú fún wa. Ṣé bí wọ́n ṣe tò? Ẹ wo bí wọ́n ṣe pọ̀. Ẹ jọ ṣé àwọn Air Force ṣé wọn ò lè lo nǹkan kan fi wo ibi tí wọ́n wà yìí ni? Kọ́ ṣáàjú àkàrà kan sí wọn láàrin kí ìlú lójú kó ráyè. Àsíá wọn lẹ̀ ń wò yìí o. Wọ́n tan àsíá wọn. Wàdúrà àwọn tó yí ọ̀gá wọn tó léwájú ìlú tó lé ìlú. Wàdúrà àwọn tó ń ṣe wàdúrà kan tó kó sọ́wọ́. فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت. Àwọn náà ń ṣàdúrà. Wọ́n ṣe ń kúrò bí ìbáyìí náà ń ya wọnú ìlú tó lọ ń pa àwọn èèyàn. Wọ́n lọ ń jí àwọn èèyàn gbé. Ọ̀gá gan ti gbé tata ọwọ́ ẹ̀ sílẹ̀. Ẹjẹ́ ń gbàdúrà. Ṣé ìmáàmù ni eléyìí tó bá wọn léwájú ìlú ni? Àbí kí ni ká pè? Ọ̀gá. Àṣàkẹ́ TV show.